Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, èmi náà ni Bàbá Karim Adéyẹmí Olúwo Abọ́rẹ̀ tí mo gúnlẹ̀ sí ìlú Oǹdó ní àdúgbò kan tí wọ́n ń pè ní Ọ̀rẹ́ ní Akíntọ́lá Akínfọlárìn. Mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ifá níjọ́ kìíní àná. Ifá ṣíṣẹ́, mo sọ pé Ifá ṣíṣẹ́ dára púpọ̀ torí Ifá ṣíṣẹ́ rèé tí a ń sọ̀rọ̀ báyìí. Ó jẹ́ ọ̀nà kan gbòógì tí èèyàn fi bọ́ lọ́wọ́ ogun ìdílé tàbí ogun ọ̀tá tàbí ogun alájọgbé tàbí ogun aláròká. Ifá ṣíṣẹ́ yìí dára púpọ̀, ó pẹ̀lú tí a lè pè ní ìlànà ọlà gẹ́gẹ́ bí mo ṣe sọ níjọ́ kìíní àná. Ifá ṣíṣẹ́ yìí nǹkan tí mo fi sọ pé ìlànà ọlà ni rèé. Ẹ máa tẹ̀lé mi ká lọ. Kí nìdí rẹ̀ ni pé ẹni tó ṣẹ́ Ifá kò tún lè tòṣì mọ́. Mo sọ fún yín níjọ́ kìíní àná pé ẹni tó bá sin ìmọ̀lẹ̀ ni ìmọ̀lẹ̀ gbè. Ìtumọ̀ ọ̀rọ̀ mi ni pé ẹni tó bá ṣẹ́ Ifá tó gba Ifá, òun náà ló ṣẹ́ Ifá. Ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó bá gba Ifá yìí tó bá ń bọ bó ṣe yẹ kó bọ, èyí já sí pé ó sin Ifá yìí nù. Téèyàn bá dẹ̀ ti sin Ifá yìí bó ṣe yẹ kó sìn, ẹni náà ò lè pọ́n lásọ, babaláwo bẹ́ẹ̀ ò lè pọ́n lásọ. Ẹni tó bá ti gba Ifá, ó ti di awo. Ó possible kó má fi ṣiṣẹ́ ṣe, kì í ṣe dandan béèyàn gba Ifá tí kò fi ṣiṣẹ́ ṣe, babaláwo ni. Torí pé ó ti ní aláfẹ̀yìntì sínú ilé níwọ̀nba àgbà tí ó bá ti ń tọ́jú rẹ̀. Torí bíbí títọ́jú rẹ̀ yìí, a máa ń ṣètùtù níbẹ̀. Ara ètùtù yìí, àárúbọ èṣù, àárúbọ àgbà. Níbi àwọn nǹkan wọ̀nyí ni a ti sọ pé à ń yọ ètùtù ayé. A rí i pé àwọn bàbá wa mọ́nímọ́ní mọ̀yànmọ̀yàn wọ́n máa ń sọ níjọ́ kìíní àná pé ètùtù ó ní ọba Ògùn. Ẹni tó ní Ifá sílé, òní sin oṣó, òní sin àjẹ́. Torí pé níbi tí oṣó àti àjẹ́ bá ti ń jẹ, dandan ni kí ọ̀nà ẹni náà máa là. Ibi Ifá Ọ̀rúnmìlà yìí, ibi tí ó ti jẹ́ ọ̀nà owó, ọ̀nà ọlá bí mo ṣe sọ, tí mo ṣe sọ níjọ́ kìíní àná pé ara ògùn owó ni Ifá ṣíṣẹ́ wà. Ẹni tó ṣẹ́ Ifá, ọ̀nà owó ò lè dí mọ́ tí ó bá ti ń tọ́jú rẹ̀. Ẹni tó ṣẹ́ Ifá nínú ìtọ́jú Ifá títọ́jú, ibẹ̀ ni ó ti mọ̀ pé ó dáa kóun ó bọ̀gún, òun bọ òrìṣà kan, òun bọ èṣù. Ògún ló dènà rẹ o, èṣù ló dínà rẹ o. Ibi Ifá ṣíṣẹ́, Ifá ló kó gbogbo àwọn igba arúnmọlẹ̀ yìí dání. Níbi ẹni tó bá dẹ̀ ń sin igba arúnmọlẹ̀ wọ̀nyí yìí, gbogbo nǹkan láyé ni wọ́n fi máa yọ̀ǹda fún. Wọ́n á yọ̀ǹda owó fún, wọ́n á yọ̀ǹda ọlá fún. Kò ní sí ìdíwọ́, kò ní sí ìdènà. A ní ìgbéga lẹ́nu iṣẹ́. Ẹni tó ní ìgbéga lẹ́nu iṣẹ́, ó ti so ògùn owó. Ẹni tó ń ṣẹ́ Ifá tó ń tọ́jú rẹ̀, kò sí iṣẹ́ tó lè máa ṣe tọ́nà rẹ̀ lè dí. Kò sí bí èèyàn ṣe lè jẹ́ ẹni tó ṣẹ́ Ifá, tó ṣe lè jẹ́ ẹnìkan tí a pọ́n lásọ o. Àfi tó bá fi ń ṣèké, ẹni tó bá fi Ifá ṣèké, dandan ni kó pọ́n lásọ. Ẹlòmíà ní òun ṣẹ́ Ifá, òun ò lówó lọ́wọ́. Ó pín sóríṣìí ọ̀nà. Èèyàn lè ṣẹ́ Ifá kó má ní owó lọ́wọ́. Kí nìdí? Ara ìdí kan rèé. Kí a tó di pé a ṣẹ́ Ifá, ó ní láti jẹ́ pé a wádìí sí ẹni tí ó kó Ifá fún ẹni. A kọ orúkọ ẹnì kíní, ẹnì kejì, ẹnì kẹta. Bẹ́ẹ̀ la ṣe máa ń béèrè fún pé ta ni ó máa kó fá fún mi tó máa rọ̀ mí lọ́rùn. Tí a bá béèrè ẹni tí ó kó fá fún èèyàn tí ó rọ̀ lọ́rùn, Ifá náà ó possible kó má rọ̀ lọ́rùn. Èèyàn máa ń béèrè fún ẹni tí ó kó fá fún èèyàn ní kí Ifá ó lè bá rọ̀ ẹni náà lọ́rùn. Ẹni tó kàn déédéé lọ gba Ifá tí ò béèrè ẹni tí ó lè kó fá fún, Ifá náà ò lè rọ̀ lọ́rùn o. A máa ń béèrè ẹni tí ó kó Ifá fún ni. Ìlànà kan
tí ẹlòmíín fi lè sọ pé ifá ò kì í ṣoògùn owó nìyí. Ẹni tó bá gbafá láàrin oṣù 6 tí kò rí yípadà á sọ pé ifá ò kì í ṣoògùn owó. Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ṣẹ́ ifá tó bá ta tó tọ́ bàbá wa wọ́n ní pé ká ta ká tọ́ kó má bàa di ẹran ìdin. Tó bá ta tó bá tọ́ ìdí títa títọ̀ yìí ni pé ó béèrè fún pé ta ló fẹ́ kó fá fóun tó sì yànnàná rẹ̀ fún ọ̀dọ̀ babaláwo tó bá mọ̀ ọ́n dá tó bá mọ̀ ọ́n tú ìlà á lọ tá a fi béèrè pé ta ni ó kó fá fún mi tí ó rọ̀ mí lọ́rùn. Tó bá ti béèrè bẹ́ẹ̀ ara ìlànà ní tá a fi máa ń gba ifá ìlànà kan nìyẹn. Tí ifá náà bá ti wá mú ẹni tí ó kó fá yìí fún ọ tí ò ti fi èké ṣe tí ó fọ̀dàlẹ̀ ṣe tó ti ṣe ọ̀sán 7 òru 7 ìyẹn ni pé babaláwo tó yanrantí ifá ìgbọ́dọ̀ gbẹni náà ara ìpìlẹ̀ ọ̀la ni. Àwọn bàbá wa níjọ́ kìíní àná wọ́n ní ifá gbígbà pé ìrẹtẹ̀ méjì wọ́n ní ẹ̀gẹ́ ní igi àgùnlà. Ẹ̀gẹ́ ẹni ó bá ti gba ifá tó ti sọ̀sán 7 tó sòru 7 ó ti gẹ̀gẹ́ ó ti gungi àgùnlà. Ìdí ni tá a fi sọ pé ọ̀nà ọlá ọ̀nà ọlà ọ̀nà bíbò àṣírí ọ̀nà owó òní ifá gbígbà. Ìdí tó jẹ́ ká sọ èyí nìyí. Ifá gbígbà dáa pípọ̀ ní gbogbo ọ̀nà torí ifá yẹn làwa gbà tí a fi ń ṣe awo títí dòní. Nínú ifá gbígbà ọ̀nà wa là débi pé kò gbogbo nǹkan la ti fi owó ṣe adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tó ifá ìlà àgbà tá à ń fi tú àwọn èèyàn sílẹ̀ ifá ìlà àgbà tó jẹ́ pé gbogbo nǹkan mèremère la ti fi ṣe àti fi rán mọ nílé ìwé. Ifá ìlà àgbà torí pé àfikẹ́rúlé àfọ̀dàlẹ̀ sọ̀rọ̀. Ifá gbígbà ọ̀nà owó ni o ọ̀nà ọlá ni o gẹ́gẹ́ bí mo ti sọ síwájú torí kò yé ọ̀pọ̀lọpọ̀ nígbà tí mo sọ pé ifá gbígbà pé ọ̀nà oògùn owó ni ọ̀nà tí ifá gbà tó fi jẹ́ oògùn owó òní mo túbọ̀ tún ṣe àlàyé yìí kó máa yé àwọn tí ò bá tún tí ì yé síwájú àti síwájú sí ifá gbígbà ó dára. Ọ̀nà owó ni ọ̀nà ọlá ni ọ̀nà àránṣe ni gẹ́gẹ́ oògùn owó ni bí mo ti tún sọ náà lẹ́ẹ̀kan sí torí àwọn bàbá wa wọ́n sọ pé ojú owó ìkin ifá yìí là ń pè ní ifá là ń pè ní ìkin a ní ojú owó kì í pọ́n ìkin ní ọjà Òjìgbò Mẹ́kùn. Ẹni tó bá ti ṣẹ́ ifá yìí ó ti bá Òjìgbò Mẹ́kùn ó ti bá a nájà nìyí. Bí mo ṣe sọ ẹni tí ọ̀rọ̀ tí mo sọ yìí tí kò bá yé dáadáa kó pe nọ́mbà mi láti béèrè àlàyé yìí síwájú àti síwájú torí pé ifá ṣíṣẹ́ ọ̀nà owó ni ọ̀nà ọlá ni. Gẹ́gẹ́ bí nǹkan tí ó bá kù díẹ̀ káàtó tí ò yé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi wò ó pé nǹkan yìí kì í sọ̀nà owó kí wọ́n pè mí màá fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ síwájú àti síwájú torí pé ifá gbígbà òní mú ẹ̀mí èèyàn gùn òní mú èèyàn kí èèyàn ó lọ́lá yàtọ̀ sí pé kéèyàn rè iṣẹ́ só tó lè mú ìpalára fún ẹ̀mí dání. Ifá gbígbà ó jẹ́ nǹkan tí àwọn bàbá wa ń ṣe níjọ́ kìíní àná torí ẹni tó gba ifá òun ló lè dá tó lè rú ẹbọ tí ẹni tí ó jẹ ọba nínú ìlú ọ̀dọ̀ ẹni tó mọ̀ ọ́n dá tó mọ̀ ọ́n rú ni wọ́n lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ò sí mọ́ tí gbogbo nǹkan fi di rúdurùdu láyé òde òní. Ifá gbígbà yìí ẹ jẹ́ ká túbọ̀ káramọ́ ká lè ní ẹ̀mí gígùn ká lè ní ìpìlẹ̀ ọlà tí ó yanrantí. Ó jẹ́ nǹkan tí mo rí sọ fún àwa tí ọ̀rọ̀ ifá tí kò tí ì yé dáadáa. Ọ̀rọ̀ ifá gbígbà ó dáa pípọ̀ ní gbogbo ọ̀nà torí ìbùkún ni téèyàn bá ti gba ifá ó máa ń jẹ́ kí ìbùkún wọ iṣẹ́. Ìbùkún ẹni tí ìbùkún bá wọ iṣẹ́ rẹ̀ gbogbo nǹkan ló ní. Ẹni tí ìbùkún bá ti wọ iṣẹ́ rẹ̀ gbogbo nǹkan ló ní torí kò ní sí ẹnikẹ́ni tó lè báṣẹ́ rẹ̀ jẹ́ kò ní sí ọ̀tá ìdílé kan tàbí ègún ìdílé kan. Ifá ló máa ń pa ègún. Ègún ti wà fẹ́lòmíì láti orí ìran kínní ìran kejì tó e dórí ìran kẹta àmọ́ ifá olókun asọ̀rọ̀dayọ̀ ló máa ń pa ègún. Àwọn nǹkan tó jẹ́ ètùtù tá a máa ti béèrè fún ifá yìí òun là á fi pa ègún
tó ti wà lórí ìran kínní ìran kejì tó lórí ìran kẹta wọ̀nyí òun là ń fi ń pègún gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti ń ṣe níjọ́ kínní àná o Ọlọ́run gbọ́ àdúrà wa ká gba ifá ó dáa jù.